Africa Content TV. La ilaha illallah. Àwọn òdúgbò mọ́tò wọn rí. Mọ́tò rẹ̀ ló ń ọ̀gá rẹ̀. Àwọn òdúgbò mọ́tò tẹ̀sẹ̀ ṣẹ̀dá ọlọ́wọ́. Mọ́tò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àtọ́kọ́ ni ó lò ó. Ogo owó méjì ẹ̀ òǹgbò kọlu wága ẹ̀kọ́ rẹ̀ o. Owó ńlá kan lọ́nà owó yìí ọ̀nà ọjà kùsànù ọjà àríwẹ̀ ọ̀yọ́ tí kú báyìí Sisi Quadri. Àwọn èèyàn wà lóde ẹ̀ yòrò Sisi Quadri ọ̀yọ́ tí kú báyìí. Ọ̀yọ́ kú báyìí. Sisi Quadri rẹ o. Sisi Quadri rẹ ń gbé lọ yìí. Sisi Quadri rẹ o. Sisi Quadri rẹ o. Ògo wa lọ jẹ́lẹ̀ wo kò yóò tí kú báyìí. Kò yóò tí kú báyìí Sisi Quadri. Kò yóò tí kú báyìí. Kò yóò tí kú báyìí. Kò yóò tí kú báyìí. Ògo wa lọ jẹ́ àwọn tá a ti fọkàn sí kọ́ fáwọn gòkè ń bí sẹ́yìn. Tá a ti fọkàn sí kọ́ fáwọn gòkè ń bí sẹ́yìn. Kò yóò ti kú báyìí. Àwọn tá a ti fọkàn sí kọ́ fáwọn gòkè. Kò yóò ti kú báyìí o. Sisi Quadri mo yóò ní kú báyìí o. Báyìí o. Ògo lọ jẹ́ fánlẹ̀ wo. Ògbó kan wo gàkọ̀ yóò ní kú o. Ìlà mẹ́bọ́ ló ń fà báyìí. Ẹgbẹ́ yìí o. Ẹgbẹ́ yìí o. Kò yóò tí kú báyìí. Ògo wa ló jẹ́ ń lù wo. Ògo wa ló jẹ́ ń wo. Ògo wa ló jẹ́ ń wo. Quadri. Kò yóò tí kú báyìí. Kò yóò tí kú báyìí. Ògo wa ló jẹ́ ń lù wo. Ẹ̀ka ṣe wá o. Iye. Kò yóò tí kú. Kò yóò tí kú. Quadri. Ògo wa ló jẹ́ ń lù wo. Kò dá ìkọ̀ yóò tí kú o. Yóò tí kú. Wọ́n gbé dé mọ́ṣúárì o. Wọ́n gbé dé mọ́ṣúárì o.
wọ́n gbé dé látògbò mọ́sọ̀ dé mọ́ṣúárì ń wò ó. wọ́n gbé dé látògbò mọ́sọ̀ dé mọ́ṣúárì ń wò ó. wọ́n yóò sì kú o. ẹ wo èrò. 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 wọ́n gbé bọ́dà dé mọ́ṣúárì ń wò ó. wọ́n gbé Sisi Quadri dé mọ́ṣúárì ń wò ó. yéé. wọ́n gbé Sisi Quadri dé mọ́ṣúárì ń wò ó. wọ́n ti dé sí. wọ́n gbé Sisi Quadri dé o. wọ́n gbé dé látògbò mọ́sọ̀. wọ́n gbé dé o.